Àwújalẹ̀ àfìgbà tọ́rọ̀ yìí tún di kóòtù. Yóò ṣòro kí gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó wẹ ara ẹ̀ mọ́ tàbí kó tó rí àlàyé kankan ṣe pé òun kò lọ́wọ́ sí ìdádúró àti rògbòdìyàn tó bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ jíjẹ ọba Awújalẹ̀ ìlú Ìjẹ̀bú Òde tuntun. Ohun gbogbo ló tọ́ka sí ọ̀dọ̀ ẹ̀ báyìí torí àwọn ẹbí tó fẹ́ jọba kò gbé ara wọn lọ sílé ẹjọ́, kò sì sí àríyànjiyàn kankan láàrin ara wọn mọ́. Gómìnà Abíọ́dún ló kọ̀ tí kò yan Awújalẹ̀ fún wọn níbẹ̀. Òun nìkan ló sì lè sọ ohun tó rí àti ohun tó ń ṣe. Kò sí gómìnà kan tó lẹ́tọ̀ọ́ tàbí tó lágbára láti yan ọba ní tipátipá fún àwọn èèyàn ìlú kan. Àmọ́ ó dàbí pé ohun tó fẹ́ ṣẹlẹ̀ rèé o, torí ohun tí gómìnà náà gbọ́dọ̀ ṣe ni pé láàrin àwọn tí ìlú bá fà kalẹ̀, ìyẹn àwọn tí àwọn afọbajẹ tàbí ìdílé tí oyè kàn tí wọ́n bá mú, láàrin wọn ni gómìnà yóò ti yan ẹnìkan. Àmọ́ ó ti hàn gbangba báyìí pé kò jọ pé gómìnà náà fẹ́ mú ẹnìkan kan nínú àwọn táwọn afọbajẹ fà kalẹ̀. Ọ̀rọ̀ tí àwọn ìran Fòṣẹ́gun-wà náà sì sọ síta nínú oṣù kínní ọdún yìí pé Dàpọ̀ Abíọ́dún sọ pé bí kò bá ti sí Kúyẹ̀ kò sí Awújalẹ̀ nìyẹn. Ó jọ pé ọ̀rọ̀ náà fẹ́ ṣe bẹ́ẹ̀ o. Níbi ìpàdé tí àwọn afọbajẹ bíi Fòṣẹ́gun-wà bá gómìnà Dàpọ̀ Abíọ́dún ṣe lọ́jọ́ 19 oṣù kínní ọdún yìí ni wọ́n ló ti sọ pé kí àwọn fi orúkọ ọkùnrin tí wọ́n ń pè ní Adémọ̀rin Kúyẹ̀ sínú orúkọ tí àwọn mú wá. Nígbà tí àwọn sì ní àwọn kò lè fi í sí, ló sọ fáwọn pé tí kò bá ti sí Kúyẹ̀ kò sí Awújalẹ̀ nìyẹn, tí àwọn sì fún lésì pé kàkà kí àwọn fi ẹni tí ìlú kò mú jẹ Awújalẹ̀ kí kinní náà kúkú gbélẹ̀ nìyẹn. Lóòótọ́ ní ọjọ́ kejì, ìyẹn 20 sí ọjọ́ 21 oṣù kínní náà, gómìnà náà jáde láti ẹnu ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ ẹ̀. Ó ní kò sí ohun tó jọ ohun tí àwọn ẹbí wọ̀nyẹn ń wí o. Òun kò sọ fún wọn pé bí kò bá sí Kúyẹ̀ kò sí Awújalẹ̀ o. Ṣùgbọ́n láti ìgbà náà ni wọ́n ti ààfin Awújalẹ̀ pa, tí wọn kò sì jẹ́ kí àwọn afọbajẹ tàbí ẹbí wọn, àyìn àwọn tí oyè kàn parí iṣẹ́ wọn, tí gómìnà náà kò sì mú ẹnikẹ́ni nínú àwọn tí wọ́n dárúkọ pé ó lè jẹ́ Awújalẹ̀. Bẹ́ẹ̀ ọdún kan ti kọjá báyìí tí Awújalẹ̀ ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ti wàjà. Ìjọba ìpínlẹ̀ Ògùn kò sì tí ì rò ó pé ó yẹ kí àwọn yan Awújalẹ̀ tuntun. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà máa ya gbogbo ilẹ̀ Yorùbá lẹ́nu ni pé níbi tí irú ìdádúró báyìí ti máa ń wá, ìdádúró kò ti ibẹ̀ wá ní àsìkò yìí ní ti Ìjẹ̀bú Òde. Ibi tí ìdádúró ti máa ń wá ni kí àwọn ìdílé tó fẹ́ joyè bẹ̀rẹ̀ sí gbé ara wọn lọ sílé ẹjọ́, kí wọ́n sì máa fa ọ̀rọ̀ náà mọ́ ara wọn lọ́wọ́ títí lọ bẹ́ẹ̀. Àmọ́ gbogbo àwọn tí oyè kàn ni wọ́n ti yanjú ọ̀rọ̀ láàrin ara wọn, torí àwọn náà ti rí i pé ìjọba wọn ní ìpínlẹ̀ náà ń bá kan bọ̀ ni. Wọ́n sì pinnu pé àwọn ò ní fààyè gba gómìnà àti àwọn èèyàn ẹ̀ láti rí tàwọn wí. Kò má di pé wọn yóò sọ pé ìjà tí àwọn ń jà ni kò tí ì jẹ́ kí àwọn yanjú ọ̀rọ̀ fún àwọn. Nídìí èyí kò sí ìjà kankan tí àwọn tí wọ́n fẹ́ jẹ Awújalẹ̀ ń bá ara wọn jà níjẹ̀bú Òde. Bí ìjà bá wà, Dàpọ̀ Abíọ́dún ló ń bá àwọn afọbajẹ jà. Bóyá àwọn èèyàn ìdílé Fòṣẹ́gun-wà ló sì ń bá jà, torí lọ́wọ́ ìjọba ẹ̀ lọ̀rọ̀ wà báyìí. Òun ló dá yíyan Awújalẹ̀ dúró, kò sí lọ́wọ́ ẹlòmíì o bí kì í ṣe ọwọ́ ìjọba. Ohun tó fà á rèé tó jẹ́ nígbà tí àwọn ẹbí Fòṣẹ́gun-wà dúró títí tí wọn kò rí ọ̀rọ̀ tàbí òye láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn, àwọn èèyàn náà ti gba ilé ẹjọ́ lọ báyìí o lórí ọ̀rọ̀ Awújalẹ̀. Ó sì ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu pé gómìnà náà fààyè gba ọ̀rọ̀ náà láti délé ẹjọ́ lóhun tí kò yẹ kó ní wàhálà kankan nínú. Ní ọjọ́ 21 oṣù kẹjọ yìí, ìyẹn ní ọjọ́ Ẹtì Friday tó kọjá yìí, ìdílé Fòṣẹ́gun-wà tí ọ̀rọ̀ oyè Awújalẹ̀ kàn gba ilé ẹjọ́ lọ. Wọ́n sì pe gómìnà Dàpọ̀ Abíọ́dún lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni wọ́n pe àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú Òde pẹ̀lú àwọn 5 míì nínú èyí tí alága ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde wà. Wọ́n ní kí ilé ẹjọ́ gíga Ìjẹ̀bú Òde pàṣẹ fún wọn pé kí wọ́n parí ètò yíyan Awújalẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ láti ọjọ́ yìí wá. Ọ̀túnba Lateef Owóyẹmí tí í ṣe olórí ẹbí ọ̀hún pẹ̀lú igbákejì ẹ̀ Alhaji Adédòkun Ajídàgbà àti àtẹ̀lé alága Alhaji Fásí Yusuf ni wọ́n pe ẹjọ́ náà lórúkọ ẹbí Fòṣẹ́gun-wà, tí wọ́n sì sọ fún ilé ẹjọ́ pé àwọn ló yẹ Awújalẹ̀ kan. Àwọn sì fẹ́ kí ilé ẹjọ́ gíga náà pa àwọn àṣẹ kan lẹ́sẹ̀kẹsẹ̀ fún ìjọba Dàpọ̀ Abíọ́dún.
àwọn tí wọ́n tún pè lẹ́jọ́ kún wọn ni kọmíṣánná fún ètò ìdájọ́ Olúwaṣínà Ògúngbadé àti kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti toyè jíjẹ Ganiyu Hamsat, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde àti ìgbìmọ̀ apàṣẹ ìpínlẹ̀ Ògùn. Àwọn tí wọ́n tún pè lẹ́jọ́ kún wọn ní ìgbìmọ̀ apàṣẹ ilẹ̀ Ìjẹ̀bú báyìí àtàwọn afọbajẹ láti orí alága wọn Olórógún Sànní Kúkù, olóyè Rasheed Adésànyà, olóyè Olúwarántí Lẹ́kan Òṣìfẹ̀sọ, olóyè Jìmí Lawal, olóyè Abímbọ́lá Òkèńlá, olóyè Kúnlé Ògúnadé, olóyè Agboola Aláùsá, olóyè Adébísí Adàrán àti Ayọ̀túndé Ọlá Òdúlàjà. Ohun tí wọ́n fẹ́ kí ilé ẹjọ́ sọ ni láti sọ bóyá àwọn ìjọba ìpínlẹ̀ Ògùn láṣẹ àti agbára láti ti ààfin Awújalẹ̀ pa nígbà tí kò sí ìjà tí kò sí ìta, tí wọ́n sì ti ibẹ̀ pa ní 20 oṣù kínní ọdún tá a wà yìí. Wọ́n tún fẹ́ mọ̀ bóyá òfin kankan wà tó fààyè gba ìjọba ìpínlẹ̀ Ògùn láti dá ètò ìfọbajẹ Awújalẹ̀ dúró lábẹ́ ọ̀rọ̀ awúrúju kankan. Àwọn náà sọ pé kí ilé ẹjọ́ gbà pé àwọn ti parí iṣẹ́ àwọn gẹ́gẹ́ bí ìdílé tí oyè Awújalẹ̀ kàn. Àwọn ti parí iṣẹ́ láàrin ọjọ́ 14 tí wọ́n fún àwọn láti ṣe bẹ́ẹ̀, pé níwọ̀n ìgbà tí àwọn sì ti ṣe bẹ́ẹ̀ tí àwọn ti fi orúkọ àwọn tí wọ́n lè mú fi jẹ Awújalẹ̀ ránṣẹ́, ṣé àwọn afẹbọjẹ́ lẹ́tọ̀ọ́ láti wá dá orúkọ náà dúró sọ́wọ́ ara wọn ni, àbí ìjọba ìpínlẹ̀ Ògùn ló lẹ́tọ̀ọ́ láti gbé orúkọ náà pamọ́ láì fi ẹnìkan jọba nínú àwọn tí àwọn ti fi orúkọ wọn ránṣẹ́ sí wọn. Wọ́n ní ọjọ́ 2 oṣù kejìlá ọdún 2025 ní ìjọba ti ránṣẹ́ sáwọn pé àwọn ní ọ̀rọ̀ oyè Awújalẹ̀ kan, tí wọ́n sì kọ̀wé sáwọn lẹ́yìn náà pé láàrin ọjọ́ 14, ìyẹn láti ìbẹ̀rẹ̀ oṣù kínní, àwọn gbọ́dọ̀ ṣe ètò kí àwọn ṣèpàdé láàrin ara wọn, kí àwọn sì fi orúkọ ẹni yòówù tí àwọn bá fẹ́ mú láti yẹ Awújalẹ̀ ránṣẹ́ sáwọn. Wọ́n ní àwọn ṣèpàdé ní ọjọ́ 14 oṣù kínní, ìyẹn oṣù kínní ọdún 2026 yìí, pé nígbà tó sì di ọjọ́ 19 oṣù kínní kan náà tí ọjọ́ tí wọ́n dá fáwọn ò tí ì pé rárá, àwọn fi orúkọ àwọn ọmọ oyè ránṣẹ́ sí ìgbìmọ̀ afọbajẹ Awújalẹ̀ Ìjẹ̀bú Òde. Àti pé ohun tó wá ya àwọn lẹ́nu jùlọ ni pé lẹ́yìn wákàtí díẹ̀ tí àwọn ti fi ìwé náà ránṣẹ́ sáwọn afọbajẹ, àwọn ọlọ́pàá dé, wọ́n sì ti ààfin Awújalẹ̀ pa. Àwọn èèyàn náà ní ìjọba kò sì sọ kinní kan ju pé wọ́n ní àwọn kan sọ pé àwọn ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ, bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Ohun tí àwọn ẹbí Fòṣẹ́gun wá ń sọ báyìí ni pé kí ilé ẹjọ́ pàṣẹ pé kí àwọn afọbajẹ àti ìjọba ìpínlẹ̀ Ògùn sọ pé àwọn ti parí iṣẹ́ àwọn, kí wọ́n sì dárúkọ ẹni tí yóò jẹ Awújalẹ̀ Ìjẹ̀bú Òde nínú àwọn tí àwọn ti fi orúkọ ẹ̀ ránṣẹ́ sí wọn, àti láti bẹ̀rẹ̀ iṣẹ́ kíákíá lórí bí wọn yóò ṣe ètò oyè náà tí ò ní sí ohun yòówù tí yóò tún máa dá wọn dúró mọ́. Wọ́n ní gbogbo ayé ń retí wọn kí wọ́n fi Awújalẹ̀ tuntun jẹ ni. Ohun tí àwọn èèyàn wá ń sọ ni pé ọ̀rọ̀ náà kò yẹ kó tún di èyí tí wọ́n ń fà mọ́ ara wọn lọ́wọ́ tó báyìí, tí kì í bá ṣe pé ìjọba fúnra wọn ni wọ́n ń dá sí i. Wọ́n ní àwọn èèyàn tí wọ́n dín 5 ní 100 ni wọ́n kọ́kọ́ jáde tẹ́lẹ̀, tí àwọn sì forúkọ wọn ránṣẹ́ nínú ìwé tí àwọn kọ síjọba, àti bí àwọn ṣe mú àwọn 3 tó jẹ́ lára wọn náà làwọn ti mú wọn, pé kí ìjọba yẹ orúkọ àwọn 3 wọ̀nyí wò kí wọ́n sì mú ẹnìkan nínú wọn. Àti pé gbogbo àwọn tí àwọn mú yìí, àwọn ọmọ oyè tí kinní náà tọ́ sí ni. Àwọn sì rí pé wọn ò súnmọ́ àwọn tí oyè náà kò kàn rárá, tàbí àwọn tí ọ̀rọ̀ wọn lè dá ìjà sílẹ̀ níbikíbi, pé ohun tó wá ń ṣe ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọn kò mú àwọn tí àwọn fà kalẹ̀ lẹ́yìn tí àwọn ti parí iṣẹ́ àwọn nìkan ló lè sọ o. Àmọ́ nígbà tí àwọn ti wá gbé kinní náà dé ilé ẹjọ́ báyìí, àwọn ń bẹ adájọ́ kí wọ́n dájọ́ náà ní wàrà ṣẹṣà, níbi tí ọ̀rọ̀ bá sì kù sí kí gbogbo ayé lè bá àwọn fojú rí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Awújalẹ̀ tún padà dé kóòtù. Kì í ṣe àwọn ọmọ oyè ló ń bá ara wọn jà báyìí o. Ó jọ pé gómìnà Dàpọ̀ Abíọ́dún nínú ẹ̀ ò dùn sí àwọn tí wọ́n fà kalẹ̀. Ohun tí àwọn èèyàn sì ṣe ń pariwo pé Dàpọ̀ ló fẹ́ yan Awújalẹ̀ fáwọn, ó fẹ́ fọ̀rẹ́ ẹ̀ jẹ Awújalẹ̀ lé gbogbo Ìjẹ̀bú lórí, tí ìjọba sì ń pariwo pé kì í ṣe bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá. Àmọ́ bí kinní náà kì bá ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ náà ṣẹ̀ ń pẹ́ jù, àfi kíjọba pàápàá tètè ṣe èyí tí wọ́n bá fẹ́ ṣe. Ọláìwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ ẹjọ́ tuntun tí àwọn ìdílé Fòṣẹ́gun wà níjẹ̀bú Òde tún pé ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọ̀rọ̀ Awújalẹ̀ yìí
tó sì ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.